Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Yínníyínní kẹ́ni lè ṣe mí. Ṣáájú mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin obìnrin tẹ́ ẹ gbọ́ show mi nípa kéèyàn jẹ́ kí ọmọ ní relationship pẹ̀lú bàbá ẹ̀, kéèyàn má bàbá yé àwọn ọmọ yẹn jẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ gbọ́ show mi tẹ̀dẹ̀ tí ń ṣe àtúnṣe. Àsìkò tẹ́ wá ṣe àtúnṣe yìí, ẹ ní kábàámọ̀ lórí ọmọ. Àsìkò tẹ́ ṣe àtúnṣe yìí, ìbànújẹ́ ò ní wọlé ẹ̀tàn yìí. Ẹ ní regret pé ẹ ṣe àtúnṣe, ikú ò ní jí àwọn ọmọ yẹn pa mọ́ yín lọ́wọ́. Torí àwọn ọkọ yín ti ń pè mí lẹ́yìn, wọ́n dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ mi. Mo dẹ̀ ń sọ fún wọn pé ẹ lè máa dúpẹ́ lọ́wọ́ mi kí n má bọ́ta wá dúpẹ́ lọ́wọ́ àwọn obìnrin tí wọ́n ti ẹ̀ gbọ́ tán dẹ̀ mú lò. Á dà fún yín, ẹ jèrè ọmọ. Ẹ ní jẹ̀bi lórí ọmọ, wàhálà yín lórí àwọn ọmọ yẹn kò ní já sásán, nítorí kò ní dákẹ́ ẹ ṣe wàhálà lórí ọmọ bóyá kí ìwà kan àbí kejì kó wá lọ bàjẹ́ kí ó wá lọ bayé àwọn ọmọ yẹn rú. Ẹ ní rírú ẹ̀ lágbára Ọlọ́run. Ẹ̀yin lẹ ṣẹ́gun sí, ẹ̀yin náà lẹ máa jẹ́. Ẹ ṣáà máa go on. Ẹni nǹkan tí oníkálukú bá ṣe ló máa gbà. Èèyàn kì í gbin àlùbọ́sà kó gbẹ̀fọ́. Ẹ̀yin ìyá rere, Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín. Ìyẹn gbọ́ tìta ó jókòó. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹ̀yin obìnrin ẹ má jẹ́ kí ẹ̀sìn ba ayé alé yín jẹ́. Ẹ má jẹ́ kí ẹ̀sìn pa olúkúmuṣu ayé yín. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Àwọn nǹkan kan wà tẹ́ ń ṣe tí ò kan Ọlọ́run. Ọlọ́run ò ráyè gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ń ṣe bí ènìyàn kan lọ́lọ́run rí. Èmi wà nílùú yìí. Ṣe rí àwọn ìyá tán fi ajá ṣe ọmọ wọn ní kékeré. Ní àwọn iṣẹ́ tí mò ń ṣe tẹ́lẹ̀ tí mo ti tọ́jú wọn rí. Mo mọ igbe oró tí wọ́n ń ké. Mo mọ àwọn regret tó máa ń full of tó máa ń sọ fún àwọn tó bá jẹ́ kí ara wọn. Ìwọ tó fi owó tó kó owó jọ, tó kó ọrọ̀ jọ, tó ń ra ilé, tó ń ra ilẹ̀, tó ń ra mọ́tò bọ̀gìnì. Tó yẹ pé òun rà sílẹ̀, o ò mú owó yẹn kó jọ pé kò sọ́mọ, kó lọ ṣe IVF. Kò mú owó yẹn kó jọ kó ní o fẹ́ lọ ṣe surrogacy, o ṣáà ń ra ilé, òun ra ilẹ̀. Jọ nítorí Ọlọ́run ilé náà tó bá kú ta ló fẹ́ filẹ̀ fún. Tí àgbà bá dé, ta ló fẹ́ máa bẹ́ ẹ mójútó? Òun kó ọrọ̀ jọ fún family. Òun kó property jọ fún family. Òun kó property jọ fún àwọn èèyàn tí ò bẹ́ ẹ ṣiṣẹ́. Àwẹ̀, either you like it or not, ọmọ ṣe pàtàkì nínú ayé obìnrin. Tó o bá ti ń tí wọ́n bá ti ń sáré pé kó má kú àbí kó má tẹ́, tí ò bá ti tẹ́, eré kó má kú ló máa sá. Tó bá ti ń sáré wípé ò lọ́kọ, tí ó bá dẹ̀ yá tí ọkọ ò wá, la òbú ẹ sílẹ̀ kó bímọ. Wọn kì í mú ọmọ àlè ní títì. Kò sí ẹni tó máa rìn lọ tó máa pàdúrà pé ọmọ àlè. Kódà ọmọ tó bí tó làbò bílẹ̀ bí gan, àwọn ló máa ń gbé nǹkan re ṣe jù láyé. I'm telling you, la òbú ẹ sílẹ̀ kó bímọ. Provided tó bá ti níṣẹ́ lọ́wọ́, bó bá níṣẹ́ lọ́wọ́ gan, tó bá ní properties tó lè tà láti fi ṣe IVF, láti fi ṣe surrogacy, tá kó la òbú ẹ sílẹ̀ kó fi bímọ. Mo fi Ọlọ́run ọba bẹ́ẹ̀. Kó má máa kó ọrọ̀ jọ fún orí olórí. Kó má máa àwọn tó kọ́rọ̀ jọ gan tó sì lọ́mọ tí wọn ò sí ọmọ wọn jiná, tí wọn mọ wọn mọ́lé. Family sì ń yọ ọmọ wọn ní wèrè nítorí ogún wọn. Family sì ń sọ ọmọ wọn dìdàkudà nítorí ogún nígbà tí àwọn bá lọ tán. Ká tó má wá sọ pé ẹni tí ò bí kankan rárá ṣe fẹ́ máa ṣeṣẹ́ lẹ̀ forí olórí láti jẹ ni. O ò lè sọ pé ò bímọ kó lọ fẹ́ ọkùnrin tó lọ́mọ tí ò níyàwó tó ń bá tọ́jú àwọn ọmọ ẹ̀ máa tàn ẹ́ nì. Ó lè tẹ̀rẹ̀ lọ́dà gan kó máa sọ pé ẹjọ́ ń wá ọmọ. Ó ti mọ̀ pé ẹjọ́ tó bá ti bí tiẹ̀ ò ní time fáwọn ọmọ tíyàwó ń dálẹ̀ tó ń bá tọ́jú mọ́. Àwọn ọkùnrin burú wọn selfish, irọ́ ni. Kì í ṣe gbogbo wọn, bọ̀ ìkọ̀kọ̀ nínú wọn ẹjọ́ máa wá oyún ni. Ó dẹ̀ ti mọ nǹkan tóun ti ṣe sí ara ẹ̀. Ó ti mọ̀ pé òun ti tẹra ẹ̀ lọ́dà. Ó ti mọ̀ pé òun ò fẹ́ bímọ mọ́. Ìwádìí ẹ̀ jókòó tì í wà ní ọkọ ẹ̀. Irọ́ ni, ọmọ tó ń bá tọ́jú òun ló jókòó tì. Mo ní ẹni tá jọ ṣe kékeré tó ń go through nǹkan tí mo sọ fún yín yìí o. Up till now. Tó o bá bímọ, àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ àwọn ọkùnrin míì máa ń fi take advantage of you. A dẹ̀ rí nínú àwọn òṣèré. Typical example ìní Edo tó lóun ò tiẹ̀ fẹ́ kí bàbá kọ́mọ òun ní bàbá kan. Ó mà ṣàbíamọ, wọ́n máa forúkọ ọmọ yẹn pé mo bá ṣe rí kò máa kọ́ anybody bí surrogacy or anything. Ọmọ ẹ̀ máa ní.
ẹ kó owó jọ tó bá nílé gbé ta bó bá ní gold gbé ta kó kó jọ kó lọ fi ṣọ̀rọ̀ ọmọ má dúró di ọkùnrin kankan tó bá ti dé age kan tí age ò bá ti sí on your side mọ́ má dúró di age kankan ìwọ tó wà nílé ọkọ tó ti wà nílé ọkọ fọ́dún mẹ́jọ tó gbọ́pá tó gbọ́pọ̀ kúrò ńbẹ̀ kó lọ try níbòmíì ẹ̀rù á máa bà yín pé tẹ́ bá lọ try níbòmíì tẹ́ bá lóyún kan ṣé wo mọ̀ pé ilẹ̀ ọkùnrin ò kì í ṣú when it comes to ọmọ ilẹ̀ obìnrin ló ń ṣú ilẹ̀ obìnrin ló ń ṣú tó bá ní ilẹ̀ kíní kan ilẹ̀ tó bá lóbìnrin obìnrin kò ń ṣú ilẹ̀ obìnrin ó ń ṣú o ọkọ nìkan ní ilẹ̀ obìnrin ò kì í ṣú fún ilẹ̀ obìnrin máa ń ṣú fún ọmọ bíbí torí gbà ilẹ̀ máa ní aláàánú lọ́nà mi ní aláàánú kọ́ lọ́nà aláàánú lọ́nà kò ran ọ̀rọ̀ ọmọ o kò ran ọmọ tó bá ti dé menopause o àwọn tẹgbọ́n tó ń bímọ after 50 nǹkan ọkàn yẹn bóyá one off ọkọ jẹ́ pé wọ́n lọ dọ́gbọ́n sí ṣe surrogacy wọ́n ṣe IVF wọ́n ṣe kíní kan kò sáyẹ́ǹsì torí ẹ̀ religion ti ba ayé wa jẹ́ láfíríkà kí àti gbé religion lórí science kò yẹ kó rí bẹ́ẹ̀ ilẹ̀ obìnrin ṣú when it comes to ọmọ bíbí aláàánú lọ́lọ́run ò rán bóyá one off ẹ má sunkún alẹ́ ntẹ́ bá ṣe lẹ̀ lẹ́nìí ẹ má sunkún alẹ́ mo yàtọ̀ sí àwọn tí Ọlọ́run sọ pé àgàn ni wọ́n pé bóyá wọn ò lè rọ́mọ bí láyéláyé oríṣiríṣi ọ̀nà ló ti wà tó fi ń bímọ nísìn owó ni kò struggle fún bó bá ní ọrọ̀ kan tà á kó owó yẹn jọ kó lọ fi wá ọmọ bíbí torí wípé tó bá bí Ọlọ́run á ṣàánú ẹ torí owó tó kó jọ ilé tó ń kó jọ tí ò gbájúmọ̀ nǹkan tó máa gbẹ̀yìn tú àwọn nǹkan tó ń ṣe jọ ẹlòmíì á ní ọmọ ẹlòmíì ò lè ta gold ẹ̀ kó ta ilé tó ní kó fi sanwó school ọmọ ẹ̀ àbí kó fi ṣe nǹkan kọ́mọ ẹ̀ fi great gold ẹ̀ṣọ́ ilé ó jọ àwọn èèyàn míì lójú ju ọmọ lọ àwọn tó bá mọ̀ mí dáadáa wọ́n á sọ fún yín odidi ilé ni mo gbé tà lórí àwọn ọmọ mi nígbà tí mo fẹ́ relocate odidi ilé tí ò ṣe ilé gbẹ́gbẹ́ ilé tó ń fi step ties tó fi tie gbogbo ẹ̀ tó fi roof gbogbo ẹ̀ odidi ilé ni mo gbé tà tí ò ṣe ilé face me and face you láwọn tó bá mọ̀ mí dáadáa wọ́n á sọ nǹkan tí mò ń sọ yìí màmá mi ní àká ni mo mọ̀ pé ó fẹ́ ta ní kíníkan bó bá pọ̀ fún mi láyè ni màá gbé gbogbo nǹkan tí mo ní tà bó odidi ilé ni mo gbé tà ṣùgbọ́n mo dúpẹ́ lénìí in tí Ọlọ́run ṣe fún mi tó bá jẹ́ pé ilé yẹn ṣì wà ńbẹ̀ mo ye ìgbà tó máa ti pè mí pé kí n wá tún ṣe nǹkan kan ṣẹlẹ̀ ẹlòmíín lè kó síbẹ̀ kan máa sanwó oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ pé àwọn ọmọ tí mo fi ilé yẹn tí mo tà tí mo fi wá ibùjókòó fún wọn ò lè gbàgbé mi láéláé in tí mo ti rí ní ìdùnnú tí mo ń rí lárí àwọn ọmọ ẹ̀ ó ju bàbá ńlá ìyákúlákú ilé lọ àwọn tí mo tiẹ̀ ní tó kù gan mo fẹ́ tà wọ́n àbí kò tún wá tán pé tó nǹkan tí Ọlọ́run ti ṣe fún mi àwọn tí mo ní gan mo fẹ́ tànú ẹ̀ torí mi ò lè kò ṣe gbogbo ẹ̀ ni mo lè handle láwọn properties tí Ọlọ́run ti ṣe fún mi nísìn kò ṣe gbogbo ẹ̀ ni mi ò lè gbájúmọ́ gbogbo ẹ̀ kí mo fẹ́ fi gbogbo ẹ̀ ṣe mélòó mo fẹ́ kọ́ mélòó mo fẹ́ sùn sí lóní sí òbí mi ò lè ní lè ta ilé kẹta nǹkan kẹ́ ẹ fi gbájúmọ́ ìgbésí ayé ọmọ yín nígbà tèmi ń ta nǹkan tèmi ń gbà yẹn ó ní sísítà mi kan tí mo sọ pé ilé tẹ ní yìí ẹ̀ta kan nínú ẹ̀ ṣe bẹ́ẹ̀ mi ta tèmi yìí kò mà ta o níṣì ó gbé gbàǹjo lé lórí ìsìn kò rí ta ṣé inú dídùn inú yín ni kọ́mọ yín wà stagnant kó má mú fọwọ́ kẹ̀dẹ̀ kó property ọmọ tó máa bá yín mójútó property tẹ́ kó jọ kọ́kọ́ wá ìgbésí ayé wọn kẹ́ sort it out ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin obìnrin lè ṣe nígbà tẹ́ bá tiẹ̀ lè ṣe báwo lẹ ṣe fẹ́ ta lé lọ ṣe IVF báwo lẹ fi ṣe fẹ́ ta lé lọ ṣe surrogacy Ọlọ́run má ṣe wá lágàn o even àwọn tó sọ pé àgàngàn àwọn oríṣiríṣi ọ̀nà ló ti wà tóbìnrin fi ń bímọ nísìnyí o yàtọ̀ sí ẹni tọ́lọ́run bá ti kọ́ tó ti kọ́ wá látọ̀run pé òun ò kọ́ ọmọ tí mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ò kí ń ṣe bí
but ẹ̀yin obìnrin pàápàá ẹ̀yin tẹ́ wà nílé ọkọ tó bá ti ń lo 5, 6, 7 years nílé ọkọ tó gbọ́pá tó gbàpó jẹ́ kó ní kálukú máa lọ ń lọ ẹ̀ kó wá ọ̀nà àbáyọ fúnlé ayé ẹ̀. Ilẹ̀ ọkùnrin ò ń ṣú when it comes to ọ̀rọ̀ ọmọ bíbí, ilẹ̀ obìnrin ló máa ń ṣú. Jẹ́ kó ní kálukú máa lẹ má máa ṣòṣì, ẹ má jẹ́ kí religion ba ayé yín jẹ́. Tó bá ti lo 5, 6 years jẹ́ kó ní kálukú máa lọ ń lọ ẹ̀ lọ dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀ ń bò míì. Tọkùnrin yóò bá ti bí ẹ káràmásìkí pé kẹ́ ṣe IVF kẹ́ ṣe surrogacy tẹ́ ẹ dé owó òde tí ìbímọ. Tọkùnrin yóò bá ti náà ò bá tí ìbímọ oh fine, but ọkùnrin tó ti even ọkùnrin tí ò tí ìbímọ go dangerous torí ọkùnrin lè lọ súnmọ́ ẹlòmíì kó bímọ míì tí ẹ ló bá ẹ. Kò sáwọn tá à ń tọ́jú láwọn tí ìyá tí mò ń tọ́jú tẹ́lẹ̀ tí wọn kì í regret pé àwọn ò bímọ láyé o. Òótọ́ ni mò ń sọ fún ẹ. Tọ́lọ́run ò bá ṣe ẹ́ lágàn tí stupidity ẹ bá dá ẹ lágàn ní ọjọ́ alẹ́ wàá sunkún ẹ o. Yàtọ̀ sí àwọn tó jẹ́ wípé kádàrá bọ́lọ̀ ń ṣe kádàrá wọn ni tí ò sí nǹkan tọ́lọ́run lè ṣe sí. Nígbà yẹn dẹ̀kẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n sọ fún yín gbogbo ẹni tọ́lọ́run bá kádàrá pé kò bímọ láyé ó máa ń fi nǹkan míì replace fún wọn. Débi wípé á gbé ọmọ kan dìde fún wọn tó kàn máa nífẹ̀ẹ́ wọn bí ìyá. Ọlọ́run ò kí ń jẹ́ kí wọ́n sunkún délẹ̀ àṣẹ yóò wù lọ́lọ́run. Ẹni tí Ọlọ́run bá fọwọ́ sí pé kò bímọ láyé ó máa ń replace ẹ̀ fún wọn tó yẹ pé wọn ò ní rí bàjẹ́ wọn ò dẹ̀ ní miss wọn ò dẹ̀ ní feel ẹ̀ páwọn ò bímọ. But ìwọ tó o bá sọ pé àgàn ni ẹ́ out of your own stupidity wàá jẹ̀yà ẹ̀ lọ́jọ́ alẹ́ ẹ lọ ronú. Shabarikolo.com ire o ó dàbọ̀.